dédé ìwòyí. Mo kọ́kùnrin, mo kóbìnrin, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà. Níbikíbi tẹ́ bá ti ń wò mí lónìí káàkiri àgbáyé, ojú tí ẹ fi ń wò mí ojú náà ò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi etí náà ò ní di, ìjàmbá ò ní wọlé tọ̀ wá, àní sìnkú aya, àní sìnkú ọmọ, àwa náà ò ní dẹni àkọlẹ̀bọ̀. Tó bá jẹ́ pé ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń wò mí ní ìgbà àkọ́kọ́ ni, orúkọ mi ni Dr. Aviz Abolade. Níbikíbi tẹ́ bá ti ń wò mí lónìí káàkiri àgbáyé, mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Kí ló gbé mi wá síta lónìí? Ohun tó gbé mi wá náà ni mo fẹ́ ká jọ bomi ọgbọ́n wẹ̀, ká jọ bomi ọgbọ́n mu. Torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì, nǹkan tí mo mú wá fún wa lénìí, bá a ṣe ń gbara wa lọ́wọ́ àwọn Mopol Ọlọhun, bí a ṣe ń gbara wa lẹ̀ lọ́wọ́ àwọn àgbàlagbà. Tí iṣẹ́ yìí bá wà lára wa, táwọn àgbàlagbà bá rí wa, wọ́n ó máa yọ́nú sí wa. Kódà téèyàn bá fẹjọ́ wa sun àwọn àgbàlagbà pé ọmọ yìí ṣàrífín sí mi, tí iṣẹ́ yìí bá wà lára wa, wọ́n ó dáríjì wá, wọn ò ní fìyà jẹ wá, àtèmi àtẹ̀yin a ní jìyà láṣẹ Èdùmàrè. Ẹ bá mi wá nǹkan fìdílé, kẹ́ fìdílé nǹkan. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ mí pé gbogbo àwọn nǹkan tèmi máa ń mú wá, àwọn nǹkan tá a ti ṣe rí ni. Eléyìí kò ń ṣe àròsọ. Àwọn tí wọ́n mọ̀ mí délédélé, wọ́n lè jẹ́rìí sí pé n tí mò ń ṣe yìí àfọ̀sánwọ̀ kọ́. Àwọn olólùfẹ́ mi tán wà ní orí ètò, àwọn tí wọ́n mọ̀ mí délédélé, wọ́n mọ̀ pé àfọ̀sánwọ̀ kọ́. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, àfọ̀sánwọ̀ kọ́, nǹkan tá a mọ̀ ni, iṣẹ́ tí àwọn bàbá wa ń ṣe ni. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá mi, ẹ kú iṣẹ́ takuntakun. Ẹ̀yin àfáà tẹ́ ń wò mí, àfáà tínú ẹ̀ mọ́, tí ò fi tírà, tí ò fi ba tọmọlàkejì jẹ́, yóò máa jú yín ṣe o. Ìjàmbá ò ní wọlé tọ̀ yín. Pásítọ̀, wòlíì ni tẹ́ ń fi iṣẹ́ yìí, tẹ́ ń fi inú mímọ́ ṣe é, tẹ́ ẹ̀ fi ba tèèyàn jẹ́, Ọlọ́run ò ní ba tiyín náà jẹ́. Babaláwo ni, oníṣègùn ni, tó bá ń fi ewé àtegbò tó fi ń dárà lọ́nà tó tọ́, àrà ire ẹ máa dá. Àrà ire lọlọ́run máa dá nínú ìgbésí ayé gbogbo wa. Torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì mọ ewé àtegbò yìí, wọ́n mọ̀ ọ́ sáburú, kán fi sọmọlàkejì láburú ni. N tá a ṣe tí a ní bá Ọlọ́run dáadáa, ẹ má jẹ́ ká ṣe é. Ògùn tá a ṣe tá rí bínú Ọlọ́run, ẹ má jẹ́ ká ṣe é. Torí pé nǹkan tí ò dáa náà ni pé ká fi ewé àtegbò ká fi ṣebi. Torí Ọlọ́run dá ewé, ó dégbò, ó ní ká fi tọ́jú ara wa ni, kò ní ká fi ba tara wa jẹ́. Àmọ́ ìwọ tó bá ń fi oògùn ba tọmọlàkejì jẹ́, ó kù ẹ́, ó kù Ọlọ́run. Má jẹ́ ká wá fira wa lẹ̀ fún ọ̀tá. Ọ̀tá ò ní rí wa gbéṣe. Torí pé tá bá fira wa lẹ̀, tán bá rí ibi sa nǹkan sí wa, tán bá pa ọ̀tá wa, àwọn tún lè tọrọ ìdáríjì, ṣùgbọ́n ẹni tó ti kú ńkọ́? Ó ti lọ ńtiẹ̀ nìyẹn. Má jẹ́ ká fira wa lẹ̀, má jẹ́ ká fira wa lẹ̀. Ẹ káàbọ̀ sórí ètò Àṣírí ilé ewé àtegbò àwọn bàbá wa. Kí mo mú wá fún wa lénìí? Ògùn tá a máa fi ń bọ́ lọ́wọ́ ọ̀tá, tí ọ̀tá ò kí ń fi rí wa gbéṣe, pàápàá jùlọ àwọn Mopol Ọlọhun. Ẹ wò pé àwọn náà ń pè ní Mopol Ọlọhun, àwọn tó láyé ni, àwọn àgbàlagbà. Ẹ jẹ́ ká dà wọ́n pé àì fi gbogbo ẹnu pè é, àì sọ pé àjẹ́, àwọn ìyá wa, àwọn ìyá dáadáa. Ọ̀nà tí wọ́n fi lè yọ́nú sí wa, òun ni mo mú wá fún wa lénìí. Nǹkan kékeré náà la máa lọ wá o. Kí la máa lọ wá? Ẹ jẹ́ ká lọ wá ewé àjẹ́òbàlé.
ewé afẹ́lóru, ewé àjẹ́òfòlé. Àwọn kan ń pè ní ewé afẹ́lóru, àwọn kan ń pè ní ewé àjẹ́òbàlé, àwọn kan tún ń pè ní ewé àjẹ́òfòlé. Èyíkéyìí nínú tá bá mọ̀ pé ewé kan náà ni. Ẹ jẹ́ ká já ẹyọ kan tí kò lu, ẹyọ kan ṣoṣo. Ẹ jẹ́ ká wò dáadáa bóyá ó lu àbí kò lu. Tá bá wá já tí ò bá lu, láti já, àti já. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ dákun ẹ bá mi subscribe. Mo bẹ̀ yín ni. Nǹkan tí mo fẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi náà nìyẹn. Ẹ̀yin olólùfẹ́ mi, nǹkan tí mo fẹ́ náà ni pé ẹ bá mi subscribe. Ẹ rí pé mi ò béèrè owó. Mi ò béèrè owó. Kó lè jẹ́ àǹfààní fún àwa tí a ti subscribe. Nítorí pé tá bá ti rí pé ẹ̀ ń subscribe, ara tèmi gan ó yá. Inú mi ó dùn láti máa wá sórí atẹ́gùn láti máa sọ àwọn ọ̀rọ̀ kan sí kejì fún wa. Tó sì jẹ́ pé tá bá ṣe á bá ń bẹ̀. Ẹ̀yin tí ẹ ń ṣe, mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ ń sọ fún mi pé mo ṣe sọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lórí. Inú mi dùn o. Inú mi dùn. Ẹ má wá dúpẹ́ lọ́wọ́ mi. Ọlọ́run ọba Elédùmarè, òun lọba tó yẹ kí ẹ fi ọpẹ́ fún. Òun lọba tí ọpẹ́ yẹ. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ dákun, ẹ bá mi subscribe. Ẹ̀yin tí ẹ ń wò mí, ẹ má wò mí lásán. Ẹ bá mi subscribe. Ṣé ẹ ti wá ewé àjẹ́òfòlé tá mọ̀ sí ewé afẹ́lóru? Ṣé ẹ ti wá? Bá ti wá ẹyọ kan ṣoṣo tí ò lu hò ni ẹ jẹ́ ká wá. Ṣé a ti wá? Ẹ jẹ́ ká fi sí ojú ọlọ, ẹyọ kan ṣoṣo. Ẹ jẹ́ ká wá ìdin ni mo pè o. Ìdin tá mọ̀ sí, táwọn olóyìnbó ń pè ní maggot. Ìdin yẹn, ìdin inú ìgbẹ́ ni. La máa wá ìdin inú imí. Ẹ jẹ́ kí n padà sí ìlú òkè. Imí, kí náà ń pè ní imí? Òun náà ni ìgbẹ́. Yálà ìgbẹ́ tiwa gangan. Yálà ìgbẹ́ onígbẹ́ tá mẹ́ni tó yá. A lè lò ìgbẹ́ tiwa. A lè lò ìgbẹ́ onígbẹ́. Kò sí nǹkan tó fi ń ṣe èèyàn. Kò sí nǹkan tí ó ṣe onígbẹ́. Kò sí nǹkan tí ó ṣe àwa náà. Ìdin tó wà nínú ìgbẹ́ yẹn ni ẹ jẹ́ ká mú ẹyọ kan bẹ̀. A ti mú ẹyọ kan nínú ìgbẹ́ yẹn, nínú ìdin tó wà nínú ìgbẹ́ yẹn. Ẹ jẹ́ ká fi sójú ọlọ mọ́ ewé afẹ́lóru. Ẹ jẹ́ ká wá ẹyọ wóró atare kan. Wóró atare kan. Ẹ jẹ́ ká fi sójú ọlọ. Ẹ jẹ́ ká lọ̀. A ti lọ̀. Ó ti kúnná. Bá ti wá lọ̀ tó kúnná, ẹ jẹ́ ká gbé sí atẹ́gùn kó gbẹ. Tó bá ti gbẹ, ẹ jẹ́ ká tún lọ̀. Ṣé a ti lọ̀? Bá ti wá lọ̀ tó ti kúnná dáadáa. Ẹ jẹ́ ká fi sín gbẹ́rẹ́ ẹyọ kan sáàrín orí. Gbẹ́rẹ́ ẹyọ kan sáàrín orí. Ká wá fi ẹbù yìí, ẹ jẹ́ ká fi rá. Ẹ jẹ́ ká fi rá. Ibikíbi tá bá dé, wọ́n ó ti rí àmì lára wa pé ọmọ yìí nìyí. Kò ń ṣe ẹni tá a lè fọwọ́ bà. Ẹ jẹ́ ká fi ọwọ́ tí ẹ wọ́. Ẹ jẹ́ ká dáàbò bò. Ẹ jẹ́ ká yọ́nú sí i. Ìyọ́nú àwọn àgbàlagbà ni. Oògùn ìyọ́nú àwọn àgbàlagbà ni. Nǹkan pọ̀ lórí ètò yìí tí máa sọ fún wa. Ẹ bá mi like fídíò. Àwọn fídíò mi. Ẹ bá mi like fún wọn. Bá mi share àwọn káàkiri. Kó lè jẹ́ àǹfààní fún ẹlòmíì. Èmi ò wá síta láti wá parọ́ fún ẹnì kankan nínú wa o. Mi ò wá síta láti wá parọ́ fún ẹnì kankan nínú wa. Nǹkan táwa náà lè ṣe fúnra wa ni. Ẹ má wulẹ̀ pè mí. Ẹ ṣe fúnra yín. Mi ò ní kẹ́ ẹ pè mí. Nǹkan tẹ́yin náà lè ṣe fúnra yín ni. Ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀. Ṣé láwọn nǹkan kéékèèké yìí, ó máa ń gbàyàn là. Wọ́n ní ẹbọ kéékèèké, sàrá kéékèèké, ó máa ń gbọ́ lókùnrùn là. Àwọn nǹkan kéékèèké tẹ́ ń fojú wò pé kéékèèké yìí, bàbá màmá, kò ń ṣe kékeré. Ó lè kéré lójú lóòótọ́. Bàbá kan pè mí níjẹta. Wọ́n wá ń béèrè àwọn ìbéèrè lọ́wọ́ mi pé nígbà tí mo ní káwọn mú nǹkan kan tí ò wá ju nǹkan ẹyọ kan yẹn lọ.
pé ṣé yóò ṣiṣẹ́, sóòótọ́ ni mò ń sọ àbí irọ́ ni. Ẹ̀rín pa mí. Ẹ má jẹ́ ká fojú di àwọn nǹkan tí n bá ń sọ yìí. Ẹ má jẹ́ ká dẹ́jà o. Ẹ má jẹ́ ká dẹ́jà, ẹ̀já ò dáa. Ẹ má jẹ́ ká fojú di. Ṣẹ́rí tá bá fẹ́ ṣe àwọn nǹkan yìí, ẹ jẹ́ ká ní ìgbàgbọ́ pé nǹkan yìí yóò rí bẹ́ẹ̀. Torí tá bá ní ìgbàgbọ́, kò ní jẹ́ o. Ẹ má jẹ́ kí n parọ́ fún yín. Tó bá ní ìgbàgbọ́ pé kíní yìí ó ṣiṣẹ́, wàláhì yóò ṣiṣẹ́. Mo fi àwọn tó láyé mo fi búra. Àmọ́ tá bá ń ṣe iyèméjì, kò ní ṣiṣẹ́ fún wa. Ìgbà tí bàbá yẹn pè mí tán béèrè àwọn ọ̀rọ̀ yẹn lọ́wọ́ mi, mo kàn rẹ́rìn ni. Mo dẹ̀ jẹ́ kó yé wọn pé ọ̀pọ̀ kọ́ lóògùn. Àwọn bàbá mi máa ń lo ewé ẹyọ kan, ewé kan, wọ́n fi wo igba àrùn ní àwọn bàbá wa dáadáa. Bẹ́ẹ̀ làwọn bàbá mi náà tán sì jẹ́ àwọn bàbá náà, ó ti yé yín, àwọn bàbá àtọ̀hún, wọ́n ó mú ewé kan báyìí, wọ́n sì fi ba igba èèyàn jẹ́. Ọlọ́run kó ṣe wá ń pẹ̀lẹ́pẹ̀lẹ́. Oògùn tá ṣe tá fi ń rójú rere Ọlọ́run má jẹ́ ká bá wọn ṣe, àní bá wọn yà síbẹ̀. Ẹ má gbàgbé láti subscribe sórí channel. Tó bá dìgbà míì, á tún mú eléyìí tó tún yàtọ̀ sí eléyìí wá, á tún mú wá fún wa. Orúkọ mi ni Dr. Abiz Abolade. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ìjàmbá ò ní wọlé tọ̀ wá. Gbòrògbòdò ayé ò ní lù fún wa jó. Ire o, ó dìgbà kan náà.